Mo fẹ́ kí yín káàbọ̀ sórí ètò wa orí ọ̀fẹ́ fún ìyípadà ní àkókò yìí. A sì fẹ́ kí wa kú àjọyọ̀ ọdún tuntun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó dá ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa sí láti rí ọdún yìí. Mo gbàgbọ́ pé Ọlọ́run ní ètò tí ó ga fún ayé ẹnìkọ̀ọ̀kan wa. Mo sì mọ̀ pé ètò Ọlọ́run yóò wá sí mímúṣẹ fún ògo orúkọ rẹ̀. Fẹ́ ká mú Bíbélì wa sí ìwé Jákọ́bù orí 4. Tí mo bá fẹ́ pe ìwàásù yìí, mo fẹ́ sọ pé ìdáhùn sí ohun gbogbo tí a nílò ní ọdún tuntun yìí, ó ní ìgbésẹ̀ kan péré tèmi àti yín nílò láti gbé. Ìwé Jákọ́bù orí 4, Bíbélì sọ ní ẹsẹ̀ 7 pé, nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọ ojú ìjà sí èṣù, òun ó sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ wá wo ẹsẹ̀ 8 yẹn dáadáa. Bíbélì wí pé, ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wọ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyèméjì. Gbólóhùn kìíní tí ó wà nínú ẹsẹ̀ 8 yẹn, ó ní kókó rí wàásù yìí. Bíbélì wí pé ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Bàbá, a dúpẹ́ fún ọ̀rọ̀ yín, a dúpẹ́ fún àánú yín, a dúpẹ́ fún ìfẹ́ yín, a dúpẹ́ fún ìwàláàyè yín, a dúpẹ́ fún òmìnira tá a ní láti lè wàásù ọ̀rọ̀ yín nírú àkókò yìí. Mo gbàdúrà pé agbára tó wà ní ọ̀rọ̀ yín kí ó lè ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Jésù jọ̀ọ́ ní àkókò yìí, ṣiṣẹ́ gbà lọ́kàn, ran ọkàn kọ̀ọ̀kan lọ́wọ́, gbé wọn ró, kí ẹ sì yin ara yín lógo. Ẹ mú ẹgbàá ṣẹṣẹ fúnra yín, ẹ kọ́ mi ní tí wọ́n sọ, ẹ jẹ́ kí n sọ bó ṣe yẹ kí n sọ, ẹ fún mi ní àwọn àpẹẹrẹ tó yẹ kí n lò, kí n lè jẹ́ orísun ìbùkún fún àwọn ènìyàn yín lónìí. Ògo ni forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bíbélì ní ẹ súnmọ́ Ọlọ́run. Gbólóhùn kìíní tí mo fẹ́ kí a fi sọ́kàn nínú ọ̀rọ̀ yìí ni pé Ọlọ́run fẹ́ láti súnmọ́ ọ. Mi ò mọ irú ènìyàn tó jẹ́. Mi ò mọ nǹkan tí àwọn ará àwùjọ ń pè ọ́. Mi ò mọ nǹkan tí ìwọ gan pè ara rẹ. Mi ò mọ nǹkan tí a ti sọ ọ́. Mi ò mọ nǹkan ipò tí ó wà. Mi ò mọ irú iṣẹ́ tó ń ṣe. Wọn ò mọ irú ìdílé tó ní. Bóyá ìdílé aláyọ̀ ni tàbí ìdílé tí ò láyọ̀. Mi ò mọ irú tẹ̀síwájú tó rí ní ẹ̀sìn. Bóyá ìtẹ̀síwájú tó nítumọ̀ ni àbí aṣáàdúpẹ́ ẹ̀mí náà ni. Ṣùgbọ́n mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ láti rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà ní ọdún yìí. Òun ni mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí pé ẹ súnmọ́ Ọlọ́run. Jẹ́ kí n ṣàlàyé fún ọ pé Ọlọ́run fúnra rẹ̀ fẹ́ ṣe kí ni o? Ó fẹ́ súnmọ́ ọ. Ọlọ́run kò ní ìfẹ́ láti jìnnà sí wa. Ọlọ́run kò fẹ́ ta kété sí ọ̀rọ̀ ayé rẹ. Ọlọ́run kò fẹ́ ta kété sí ọ̀rọ̀ iṣẹ́ rẹ. Ọlọ́run kò fẹ́ ta kété sí ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ. Rárá, Ọlọ́run fẹ́ ní ipa gbòógì àti ipa tó nítumọ̀ àti ipa tó kún ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ayé rẹ. Wàhálà àbẹ̀ ni pé ẹni tí ó ràn wá lọ́wọ́ la máa ń sá fún. Ẹgbẹ̀rún ilé tí ìtàn Ádámù àti Éfà ní ìbẹ̀rẹ̀ ayé wípé Ọlọ́run fún wọn sínú ọgbà àjàrà tí ó dára. Ó fún wọn ní ohun gbogbo láti máa jẹ àfi èso ìmọ̀ rere àti búburú. Bíbélì sọ pé Ádámù àti Éfà sì jẹ èso yìí. Bíbélì sọ pé Ọlọ́run wí pé Ádámù, níbo ni ìwọ wà? Ó ní, mo gbọ́ ohùn rẹ, ẹ̀rù sì bà mí torí pé mo wà ní òò. Jẹ́mọ́ tó ṣe, ó lọ gọ̀. Téèyàn bá tiẹ̀ gọ̀, ṣe yẹ kó gọ̀ fún ẹni tí ó ràn lọ́wọ́. Òun fúnra rẹ̀ ti lọ dáṣọ pẹ̀lú ewé. Aṣọ ewé tó dá kò bó ìhòhò rẹ̀. Ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ bá wá awọ tó dára láti lè ṣe aṣọ tó bò ó dáadáa fún. Ṣùgbọ́n ẹni tó ní ọ̀nà àbáyọ sọ́rọ̀ ayé rẹ̀, òun ló kọ́kọ́ sá fún. Ó máa ń dùn mí fún àwọn ènìyàn pé ọ̀dọ̀ Ọlọ́run la máa ń lọ kẹ́yìn, a kì í kọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run. Nígbà bá wá sáré káàkiri tán tí ò yanjú, látọ̀ ń ṣe ń padà sọ́dọ̀ Ọlọ́run.
gbọ́ ọ̀rẹ́ mi, Ọlọ́run fẹ́ súnmọ́ ọ, ṣùgbọ́n ó ní kí wọ́n náà ṣe kí ni o, kò súnmọ́ ọ. Ìgbà ó gan ló yẹ kó súnmọ́ Ọlọ́run. Nígbà tí àwọn ọ̀rẹ́ rẹ bá jẹ́ aláìṣòtítọ́ sí ọ, Bíbélì sọ pé ẹ súnmọ́ Ọlọ́run. Nígbà tí àìlera bá pọ̀ fún ọ, tí àìsàn wà nínú àgọ́, Bíbélì sọ pé ẹ súnmọ́ Ọlọ́run. Nígbà tí àwọn ènìyàn tí a nífẹ̀ẹ́ sí, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wa lẹ́yìn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe wá bó ṣe wù wọ́n, Bíbélì sọ pé ẹ súnmọ́ Ọlọ́run. Bóyá o ti ṣe àwọn àṣìṣe ní àwọn ọjọ́ àná àti ọdún tó kọjá, o sì fẹ́ tún àwọn ọ̀nà rẹ tò ní sí bó ṣe yẹ kó rí, jẹ́ kí n gbà ọ́ níyànjú, ohun kan péré ló nílò láti ṣe, súnmọ́ Ọlọ́run. Jẹ́ kí n sọ fún ọ pé nígbà tí o bá ní àníyàn nípa ọjọ́ ọ̀la, wípé bóun ni ọ̀la yóò ṣe rí, bóun ni wọ́n ṣe jánà, bóun ni ọdún yìí yóò ṣe rí, jẹ́ kí n sọ fún ọ pé ohun tó nílò láti ṣe, òun náà ni pé kó súnmọ́ Ọlọ́run. Torí pé Ọlọ́run, òun ni Alpha àti Omega. Òun ni ìbẹ̀rẹ̀ àti òpin. Òun ló mọ òpin ìrìn àjò ọdún yìí, ó mọ òpin ìrìn àjò ayé rẹ, ó mọ gbogbo ọ̀nà rẹ ju bí wọ́n ṣe mọ̀ lọ. Ìdí nìyí tó fi jẹ́ pé o nílò láti súnmọ́ Ọlọ́run. Oníṣẹ́ mi náà, èmi tó yẹ pé aláìmọ̀ ni mí, mo mọ̀ pa aláìmọ̀ ni ọ́, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ súnmọ́ ọ. Olórin yẹn ni Jésù ìwọ ni tèmi láéláé, ó ló ju gbogbo ọ̀rẹ́ lọ ní gbogbo ìrìn àjò mi, à ń bá lè faramọ́ ọ, súnmọ́ ọ. Òun gan ti mọ̀ pé èrè ńlá ń bẹ nínú sísúnmọ́ Ọlọ́run. Ìgbà wo ló yẹ kó o súnmọ́ Ọlọ́run? Nígbà tí o bá ń dojúkọ ìlàkọjá tó le ju agbára rẹ lọ, àti àwọn èyí tó jẹ́ pé agbára rẹ ká. Àwọn ìlàkọjá kan wà tẹ́ pé a ti wò pé ẹrù kékeré ni, ó yẹ kí n lè bójútó fúnra mi. Ṣé kí n ràn lọ́wọ́? Ohun tó nílò láti ṣe náà ni pé kó o súnmọ́ Ọlọ́run. Nígbà tó bá láwọn ìlàkọjá tó jẹ́ pé wọ́n ga jẹ̀mí lẹ́nu, wọ́n gan wò pé ṣé mi náà mo bára mi inú rédèrèdè yìí? Irú òpó tí mo bára mi kò mọ̀ dáa tó. Ohun tó nílò láti ṣe, òun náà ni pé kó ṣe kí ni o, kó súnmọ́ Ọlọ́run. Wẹsẹ̀ Bíbélì yẹn lẹ́ẹ̀kan sí, ó ní ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́. Ṣé orí tó bá ti gbé ìgbésẹ̀ kékeré láti súnmọ́ Ọlọ́run, Ọlọ́run yóò súnmọ́ pẹ́kí ni, kò ní sá. Ṣẹ̀rí Ọlọ́run wa kì í sá láàrin wàhálà. Àwọn ọ̀rẹ́ wa máa ń sá sẹ́yìn, àwọn olólùfẹ́ wa máa ń sá sẹ́yìn, ìgbà míì àwọn ìdílé gan máa ń sá fún ni láàrin gbogbo wàhálà àti ìyọnu. Ṣùgbọ́n o mọ̀ pé ẹnìkan wà tí ò ní sá sẹ́yìn fún ọ tí ìwọ bá lè súnmọ́. Òun náà ni Ọlọ́run wa. Jẹ́ kí n sọ fún ọ pé ìgbà tí ọkàn rẹ bá pa mí, tó dàbí pé ayé ti fẹ́ sú ọ, tó wọ̀tú tó wò sí tó bó wá ní ọ̀rọ̀ mi ṣe rí báyìí. Pípokùnso kọ́lọ̀nà àbáyọ, gbígbóògùn jẹ kọ́lọ̀nà àbáyọ, pípara ẹni lára kọ́lọ̀nà àbáyọ, rírọ́ kọ́lọ̀nà àbáyọ, ìrònú kọ́lọ̀nà àbáyọ, làálàá kọ́lọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ ni pé kó súnmọ́ Ọlọ́run. Ní àìpẹ́ ọkùnrin kan fìwé ránṣẹ́ sí mi lórí ètò yìí, òun fẹ́ para wọn. Mo sọ fún pé àwọn tó máa fẹ́ para wọn, wọn kì í ṣàlàyé fẹ́ lòmíì báwọn fẹ́ para wọn. Wọ́n máa ronú ni, kí ni wọ́n sì máa sọ sí wọn lórí ni pé wò ó ti tán fún wọn. Ó jẹ́ wulẹ̀ gbóògùn jẹ, ó jẹ́ wulẹ̀ pokùnso, ó jẹ́ wulẹ̀ lọ kó sẹ́nu ọkọ̀, ó jẹ́ wulẹ̀ para rẹ̀ dànù. Kò sí nǹkan kan mọ́. Òun ni kí ni yóò máa sọ sí wọn nínú orí. Ṣùgbọ́n Ọlọ́run ní à ń pè ní ẹ̀mí mímọ́, olùtùnú ni, olùkọ́ni ni, ó tún ní okun fún wa. Ọlọ́run ẹ̀mí mímọ́, ó ní agbára láti yọ wá kúrò ní wàhálà yẹn. Ọmọ tọ́lọ́run ní kó ṣe, má para rẹ, súnmọ́ Ọlọ́run. Súnmọ́ Ọlọ́run. Nígbà tí ẹrù wíwo yìí bá dàbí òkè tí ò ṣe ṣí nídìí,
máa gbọ́, òkè yẹn ó tóbi lójú ni, Ọlọ́run tóbi jù lọ. Ìyanu yẹn tóbi lójú ni, mi ní parọ́ fún ọ bàbá, Ọlọ́run tóbi jù lọ. Owó tó fẹ́ san yẹn, gbèsè tó jẹ yẹn, ó tóbi lójú ni, Ọlọ́run wá tóbi ju gbèsè náà lọ. Ìṣòro tó ní nínú ìdílé yẹn, ìbànújẹ́ tọ́mọ yẹn ń fún ọ, ó tóbi lójú ni, Ọlọ́run tóbi ju ìbànújẹ́ yẹn lọ. Èyí tó fi wá jókòó tó jẹ́ kíkí ní ẹrù náà kó máa rìn ọ́ mọ́lẹ̀, fara rẹ dìde kó súnmọ́ Ọlọ́run, torí pé tó o bá ti súnmọ́ Ọlọ́run, òun náà yóò súnmọ́. Jẹ́ kí n sọ fún wọn wípé nígbà tó bá dàbí pé kó pa gbogbo nǹkan tì, ó ṣe mọ́, ó ṣiṣẹ́ mọ́, ó ṣèdílé mọ́, ó tọ́jú ọmọ mọ́, ó tọ́jú ọkọ mọ́, ó tọ́jú aya mọ́, pa gbogbo ẹ̀ tì. ń lọ ṣọ́ọ̀ṣì mọ́, wọ́n ti já mi kulẹ̀ ṣọ́ọ̀ṣì. Bóyá o ti kó sọ́wọ́ wòlíì kan tó ti tàn ọ́ jẹ, bóyá o ti kó sọ́wọ́ aládùúrà kan tó ti tàn ọ́ jẹ, tí wọ́n ti tàn ọ́ títí tó gun òṣẹ́. Àwọn gan ò lè ṣẹ́gun, àwọn gan níṣòro tiwọn, àwọn gan ò lè gbani kúrò nínú wàhálà, àwọn gan ní wàhálà tiwọn. Èyí tó fi wá fà sẹ́yìn kúrò nínú lílọ sílé ìsìn, ní ìsìn gan ló yẹ kó jáfáfá sí i, torí pé tó o bá ti súnmọ́ Olúwa gangan, ìwọ àtolúwa ni o, òun náà ṣe kí ni o, yóò súnmọ́. Bíbélì wípé ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ó sọ pé bóyá yóò súnmọ́ wa, ó fún wa ní ìdánilójú wípé ẹni tó dá ayé àtọ̀run, ẹni tó ní gbogbo agbára láyé àtọ̀run, ẹni tó lè ṣe ohun gbogbo ní ìgbà gbogbo ní àkókò tó wù ú, ẹni tó wà ní ibi gbogbo ní ìgbà gbogbo, ẹni tí a ń pè ní Alpha àti Omega, ẹni tí a ń pè ní ọba ayérayé, ẹni tí a ń pè ní ọ̀gá ògo, ẹni tó sọ pé èmi ni Olúwa, èmi kò yí padà. Ó ní ẹ súnmọ́ mi, èmi yóò sì súnmọ́ yín. Ní ìgbà tí o bá nílò láti gbé àgbélébù rẹ kó tẹ̀lé Jésù, ní gbígbé àgbélébù wa pẹ̀lú Kristi lọ́dún yìí, àgbélébù kì í ṣe nǹkan tó rọrùn láti gbé. Tó fẹ́ ṣe iṣẹ́ ìsìn, ìgbà tó bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn yẹn níṣẹ́ ò ní lọ déédéé. Owó tó fẹ́ fi ṣe iṣẹ́ ìsìn yẹn ó lè má yọjú. Ó wà máa wúra rẹ pé ibi mo ní mo fẹ́ fowó ìsìn náà ni, ìní mi rí gbà yìí. Nígbà tó bá pinnu pé o fẹ́ ṣe nǹkan kan fún Ọlọ́run, tí bùkátà tó wá le tó wá yọjú, ṣé kí n gbà ọ́ níyànjú arákùnrin àti arábìnrin, ẹ faramọ́ Olúwa, ẹ súnmọ́ Olúwa sí ni. Ẹ má ṣàjìnà fún Olúwa, ẹ súnmọ́ Olúwa sí ni. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti jẹ́jẹ́ tẹ́ ẹ ti sẹ́, tẹ́ ẹ wá rò pé nítorí pé ẹ ti sẹ́ yìí Ọlọ́run ti padà lẹ́yìn yín. Láàárín gbogbo ẹ̀ṣẹ̀ tó dá, o nílò láti súnmọ́ Olúwa nípa jíjẹ́wọ́ rẹ̀ ni, kó o sì kọ̀ ọ́ sílẹ̀. Bíbélì ní ẹ súnmọ́ Olúwa, òun yóò sì súnmọ́ yín. Nígbà tó bá fẹ́ gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ fún ìgbà àkọ́kọ́, láti ṣe ju ohun tó ṣe lọ́dún tó kọjá fún Olúwa lọ, tàbí tó bá ṣe fẹ́ gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láti jẹ́ pé o fẹ́ di akọni nínú ìgbàgbọ́, kì í ṣe ọ̀rọ̀ mustadi nìkan ní ìgbàgbọ́. Jẹ́ kí n sọ wọ́n pé ìdánwò ìgbàgbọ́ yóò wá yọjú. Ní ìgbà tí ìdánwò ìgbàgbọ́ bá dé, bàbá màmá, ẹ súnmọ́ Olúwa. Arákùnrin àti arábìnrin, ẹ súnmọ́ Olúwa. Bí ọjọ́ ogbó yín bó ṣe ń súnmọ́ etílé, lójoojúmọ́ tá ń kà bá àkókò ṣe ń lọ ní gbogbo wa pátá ń súnmọ́ sàárè. Ní àkókò yìí ju ti tẹ́lẹ̀ lọ, ṣé kí n gbà ẹ́ níyànjú, ẹ súnmọ́ Olúwa. Nígbà tí ìdánwò bá dé,
tí ẹ̀ṣẹ̀ sì fẹ́ ní ipa tó ga lórí ayé wa. Ẹ̀ṣẹ̀ ní ète méjì láti bà ayé èèyàn jẹ́ àti láti rán èèyàn lọ sọ́run àpáàdì. Fún ẹni tí kò tí gba Jésù, ẹ̀ṣẹ̀ fẹ́ rán Ọlọ́run àpáàdì, ó nílò láti súnmọ́ Olúwa, gba Jésù gbọ́. Bọ́ fún wọn tó ti gba Jésù, ẹ̀ṣẹ̀ fẹ́ bà ayé rẹ jẹ́, kò fẹ́ kó káyé rẹ ó nítumọ̀. Ó nílò láti súnmọ́ Olúwa kó mọ tó tọ́ àti tí ó tọ́. Mo sọ pé ní wákàtí ìdánwò, súnmọ́ Olúwa. Ìwọ tó fẹ́ bẹ̀rẹ̀ òwò tuntun, tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun, tó rò pé ìwọ ni kí n mú, má ṣe kàlòkàlò, má ra pépà, kó ra kan sí pépà kan, kó ra kan sí kan, kó wá lù pọ̀ dáadáa, kó wá ṣẹ̀ṣẹ̀ mú kan. Má ṣe bá wọn. Wọ́n wá wòlíì lọ pé dádì, ẹni tí mo fẹ́ fẹ́rẹ̀, torí wòlíì gan tún bí ọ, yóò jẹ́ kankan bí ọ ni pé iṣẹ́ kí lélẹ́yìn ṣe, iṣẹ́ kí lélẹ́yìn ṣe. Èyí tó bá lọ ń ṣiṣẹ́ báǹkì ni ó ní kó fẹ́. Èyí tó jẹ́ tíṣà kò ní kó fẹ́. Jẹ́ kí n sọ fún ọ, fúnra rẹ súnmọ́ Olúwa. Torí ibi ìfọkànbalẹ̀ ló nílò, kìí ṣe ibi tó ti máa jìyà. Kìí ṣe ibi tó ti wà nínú ìpọ́njú. Ṣé rí òkèlè gbígbẹ tòun tà láàfíà? Ó sàn ju bí tí nǹkan pọ̀ sí tí ò sálàáfíà kan lọ. Ọmọbìnrin tó bá fẹ́ gbé ìgbésẹ̀ tuntun, súnmọ́ Olúwa. Torí pé tó bá ti súnmọ́ Olúwa, òun náà ṣe kí ni yóò súnmọ́ ọ. Ìjọ Olúwa lè ṣì ọ́ darí bí? Rárá. Ìjọ Olúwa lè ṣì ọ́ lọ́nà? Rárá. Nínú ìfẹ́ Ọlọ́run jẹ́ o lè fẹsẹ̀ kọ bí? Rárá. Ẹ súnmọ́ Olúwa, òun yóò sì súnmọ́ yín. Jẹ́ kí n sọ fún yín wípé nígbà tí àìsàn bá dé, ẹ súnmọ́ Olúwa. Ní àkókò iyèméjì, doubt, ẹ súnmọ́ Olúwa. Nígbà tẹ́ bá rí ìjákulẹ̀ nínú òwò, tẹ́ fowó sínú nǹkan, tẹ́ rojú owó débi èrè, súnmọ́ Olúwa ni. Sórí àròyé àti kíkùn kọ́ lọ́nà àbáyọ, súnmọ́ Olúwa ni. Torí pé òun náà yóò súnmọ́ ọ. Nígbà tí àwọn ọ̀rẹ́ tí wọ́n bá di ọ̀tá, jẹ́ kí n sọ kankan fún ọ. Nínú Bíbélì, Bíbélì sọ pé Ahitofeli ó wà lára àwọn ènìyàn tó jẹ́ olùmọ̀ràn Dáfídì. Ahitofeli sì dọ̀tá, ọ̀rẹ́ ni tẹ́lẹ̀, ó sì dọ̀tá lójijì, ó sì tẹ̀lé Absalomu lọ. Dáfídì dúró lẹ́ẹ̀kan náà, ó súnmọ́ Olúwa ní àkókò yẹn. Ó ní Olúwa sọ ìmọ̀ Ahitofeli dasán. Kò wí jù bẹ́ẹ̀ lọ, kò sọ pé Olúwa pa Ahitofeli dànù. Kò sọ pé Ahitofeli gbiná dànù. Kò wí bẹ́ẹ̀. Kò sọ pé Ahitofeli wọgbó lọ. Kò wí bẹ́ẹ̀. Ohun tó sọ ni pé Olúwa kò wú ènìyàn. Olúwa ló wò. Ó wí pé Olúwa sọ ìmọ̀ Ahitofeli dasán. Kí ni Olúwa ṣe pẹ̀lú ìmọ̀ Ahitofeli? Ó sọ ọ́ dasán ni. Gbọ́ ọ̀rẹ́ mi, súnmọ́ Olúwa. Nígbà tí àwọn ọ̀rẹ́ bá dọ̀tá, Olúwa yóò súnmọ́. Ó rí bí ó ṣe gbà ọ́ nínú gbogbo làálàá rẹ̀. Wọ́n yẹ kí n parọ́, ìpèníjà oríṣiríṣi ni ó wà lọ́dún yìí. Wàhálà oríṣiríṣi ni ó wà lọ́dún yìí. Ó nílò kẹ́nìkan sọ tẹ́lẹ̀ pé èèyàn ló kù. Ó nílò kẹ́nìkan sọ wọn pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀, nǹkan ó ṣẹlẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ni ó ṣẹlẹ̀. Ọdọọdún ni ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀. Ọdọọdún làwọn èèyàn ń kú, ọdọọdún làwọn èèyàn ń bímọ. Ohun tí wọ́n nílò láti ṣe ní gbogbo ọjọ́ ọdún yìí, ó ní pé kó súnmọ́ Olúwa. Nítorí pé yóò ṣe kí ni o? Yóò súnmọ́. Nígbà tí ọ̀rẹ́ bá kọ̀, nígbà tí aráalé bá kọ̀, nígbà tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí kórìíra rẹ, súnmọ́ Olúwa. Nígbà tó bá nílò láti dáríjì ni, táwọn tó ti ṣe ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti wù pé ọ̀run lẹ́ti yanjú ẹ̀, rárá, súnmọ́ Olúwa. Ọlọ́run fẹ́ kó o dáríjì wọn. Bíbélì wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá. Nígbà tó o bá dá wà, nígbà tó o bá wà nínú àìní, súnmọ́ Olúwa. Nígbà tó o bá rí ìṣẹ́gun ńlá, súnmọ́ Olúwa. Ẹ ní láti fi ògo fún Olúwa, láti fi ìyìn fún Olúwa, àti pé kí ìṣẹ́gun rẹ kó lè máa gun ara wọn.
ọ̀rẹ́ mi, tí o bá súnmọ́ Olúwa, ó lè rí ara rẹ bó ṣe rí. Àìsáyà rí ara rẹ bó ṣe rí. Ó lè kórìíra ẹ̀ṣẹ̀. Ó lè ní ìfẹ́ sí ohun ti Ọlọ́run. Ó lè ní ìtara fún ìgbàlà ọkàn àwọn ènìyàn. Ó sì lè rẹra sílẹ̀ ní fífi ara rẹ̀ jìn fún Ọlọ́run. Nínú sísúnmọ́ Olúwa, a ó jẹ́ ẹlẹ́rìí tó ní agbára. A ó ní àlàáfíà. Agbára Ọlọ́run yóò máa jẹ́ asà wa. Ààbò Ọlọ́run yóò dájú. Ògo Ọlọ́run yóò sì di mímọ̀ láyé wa. Òun ni mo fi sọ pé ìdáhùn sí ohun gbogbo lọ́dún yìí, ó ní pé ká súnmọ́ Olúwa. Torí pé tá a bá ti súnmọ́ Olúwa, òun náà yóò ṣe kí ni o? Yóò súnmọ́ wa. Àwọn wo ló nílò láti súnmọ́ Olúwa? Àwọn tó ń lọ chọ́ọ̀chì. Àwọn tí ò dé chọ́ọ̀chì rí. Àwọn tó ń ka Bíbélì. Àwọn tí ò dá sírí. Ẹ̀yin tẹ́ ń pera yín láládùá, àtẹ̀yin tẹ́ ẹ̀ màdúrà kankan gbà. Ọkùnrin, obìnrin, ènìyàn dúdú, ènìyàn funfun, ènìyàn pupa, ọmọdé àti àgbàlagbà. Ṣùgbọ́n ìgbésẹ̀ àkọ́kọ́ láti súnmọ́ Olúwa ni pé kó kọ́kọ́ di ọmọ Ọlọ́run náà. Kó di ẹni ìgbàlà. Torí pé ìyí tí ó kọ́kọ́ fún ọ ní àlàáfíà lórí ibi tó ń lọ nìyẹn. Ipe tó o bá tiẹ̀ kúrò láyé lọ́dún yìí, ó lè déjọba ọ̀run. Tó o bá sì kúrò láyé lọ́dún yìí, ìjọ́kíjọ́ tó o bá kúrò, ó lè déjọba ọ̀run. Ṣùgbọ́n tó o bá ti ní Jésù, Bíbélì wípé ẹni tó bá gbọ́ ọmọ gbọ́ ló ní ìyè. Ẹni tí kò bá gbọ́ ọmọ gbọ́ kò ní ìyè. Ìbínú Ọlọ́run bẹ lórí rẹ̀. Ìjọba pé Jésù fẹ́ súnmọ́ ọ, ó nífẹ̀ẹ́ rẹ débi pé ó fẹ́ gbà ọ́ là ni. Tó bá jẹ́ pé wọ nìkan ló wà láyé, Jésù kò bá tún wá láti wá fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wọ nìkan. Wọ́n wá pa lórí igi àgbélébù ní ẹgbẹ̀rún ọdún 2 sẹ́yìn. Akàn léṣo lọ́wọ́, ẹ̀jẹ̀ jáde níbẹ̀. Ẹ̀jẹ̀ yẹn ó ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Ikú Jésù yìí ó ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Apá lórí igi àgbélébù, asín níjọ́ kẹta ó sì jí dìde. Bíbélì ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Kò kú fún ènìyàn pípé, àwa ẹlẹ́ṣẹ̀ ló kú fún. Káwa bá lè dá ọmọ Ọlọ́run, ká lè bá dá òmìnira, ká lè bá ní ìyà ìnípẹ̀kun, ká lè bá wọ ìjọba ọ̀run. Ọ̀fẹ́ ni gbogbo nǹkan tí mò ń sọ yìí. Ohun tó ná náà ni ìgbàgbọ́ nínú Jésù Kristi. Tó bá ti gbà pé torí rẹ ni Jésù ṣe kú, sísin rẹ̀ àtàjíǹde rẹ̀ torí rẹ ni, yóò fún ọ ní ìyà ìnípẹ̀kun lónìí. Jẹ́ kí fún ọ láǹfààní láti gba Jésù sínú ọkàn rẹ ní ìsìn. Ṣé o ṣe tán? Pé sínú ọkàn rẹ pé Jésù, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Nítorí ẹ̀ṣẹ̀ mi mo jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n apá asíán ó jí dìde nítorí ẹ̀ṣẹ̀ mi. Jésù, mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí. Mo fi ìgbàgbọ́ mi sínú ikú sísin àtàjíǹde rẹ gẹ́gẹ́ bí ohun kan ṣoṣo tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi, tó sì lè fún mi ní ìgbàlà. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà ọkàn mi là. Jésù Olúwa wa, àmín. Fún ẹ̀yin tẹ́ ti gba Jésù tẹ́lẹ̀, ẹ súnmọ́ Olúwa, òun yóò sì súnmọ́ yín. Bóyá ẹ ní ìbéèrè, àbí o ṣe gba Jésù lónìí, a fẹ́ bá ọ yọ̀, o lè pè wá sórí 07038085652 àti 07087682122 àti 07055307492. Èyí tí mo pè ká yẹn 07055307492 yẹn, ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà yìí náà ti fi sójú móhùn àwòrán. Ìwà láàyè Ọlọ́run yóò bá wa rìnrìn àjò ọdún yìí. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.
Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá